Ẹ kú dédé ìwòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Èèyàn kan ló mẹ́jọ wá bá mi ló ní òun notice pé tóun bá dó ìlú kan òun máa ń gbádùn ẹ̀jú tóun bá dó ìlú mi lọ. Òun ló wá mú mi wá sọ fún yín pé ṣe rí culture àti language ó máa ń pa oko, ó dẹ̀ máa ń mú oko le. Language tí oko ẹ̀ bá ti wà used to, tó bá change language yẹn, there is tendency kò yẹ pé kókó ẹ̀ máa react bó ṣe máa ń react mọ́. Take for instance, ẹni tó jẹ́ Yorùbá tó jẹ́ pé ní gbogbo ilé ayé ẹ̀ Yorùbá ló ti ń dó, tí wọ́n bá wá ń dóra wọn á wá máa sọ pé Kúnlé, mò ń gbádùn bẹ́pọ̀n ẹ̀ ṣe ń lù mí lábẹ́ fùrọ̀, mò ń gbádùn bó ṣe ń dó mi. Kúnlé kí ló ń dóná? Kúnlé náà máa ní sọ tòótọ́, ṣé ò ń gbádùn oko mi? Ṣé ò ń gbádùn ẹ̀? Ṣé mò ń dó ẹ dáadáa? Ṣé mò ń tẹ kanlẹ̀? Ṣé mọ̀ pé wọ́n jọ ń respond, communication wà ní the same language. Ẹ má gbàgbé bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn ní brain ń register ẹ̀ sínú brain ẹ̀. So gbogbo ìgbà tó bá ti ń dó ẹni tó ń sọ Yorùbá tó bá ń gbọ́ bẹ̀ yẹn, oko ẹ̀ á máa ṣiṣẹ́ dáadáa. Kókò tó wá dé suddenly kí Kúnlé wá lọ fẹ́ òyìnbó àbí kó lọ fẹ́ Ìgbò, kó jẹ́ pé gbogbo nǹkan tó máa ń gbọ́ tó bá ń dóyìnbó lọ́wọ́ ni pé fuck me harder, gbogbo nǹkan tó ń gbọ́ ni pé hash hosh. Ó ṣeé ṣe kó jẹ́ wípé tó bá ń dorú òyìnbó yẹn lọ́nà, oko ẹ̀ lọ́kàn déédéé rọ lójijì. Ó tiẹ̀ lè má dàgbọ́n kókó tó rọ, ó tiẹ̀ lè má lè ṣeré púpọ̀ kó tó dà, torí nǹkan tó máa jẹ́ kí oko máa le sí, tó máa jíǹjẹ̀ sí kò gbọ́. So òun ni ó jẹ́ kí n máa sọ wípé language àti culture ó máa ń pa oko. Ó lè jẹ́ pé irú ẹni tó jẹ́ pé ọmọ jáwé ló ń dó, tó jẹ́ pé tó bá wọnú ilé ó máa bọ́ra sílẹ̀ fún, ó ní pátá tó máa wọ̀, ó ní nǹkan tó máa wọ̀, ó ti dó dáadáa. Ṣàṣà dédé kó wá lọ fẹ́ ọmọ mọ́mì àbí kó lọ fẹ́ virgin tó jẹ́ pé kò tiẹ̀ mọ bó ṣe máa múra, kò tiẹ̀ mọ bó ṣe máa gbé súnmọ́ obìnrin, àbí kó lọ fẹ́ ni tó ń borí débi pé tó máa sọ pé tó bá fẹ́ dóra wọn láti bọ́ra tán. Culture yẹn, irú nǹkan báyẹn ó lè fà á kí oko ọkùnrin má react dáadáa. Òun lèmi ṣe máa ń pè ní pé language erection or language dysfunction or cultural dysfunction or culture dysfunction or cultural erection. Èmi máa ń pè bẹ́ẹ̀ wípé language tí oko tó bá ti mọ̀ pé ó ṣeé ṣe as a Yorùbá person, a Yorùbá man, tó jẹ́ pé Yorùbá lady ló ti ń dó látàárọ̀ ọjọ́ ayé ẹ̀, bóyá wá find ara ẹ̀ nílùú mi àbí o kò wá find ara ẹ̀ lọ́wọ́ òyìnbó, language tí oko ẹ̀ used to ni dó mi dáadáa, mò ń gbádùn oko ẹ̀, ò ń tẹ kanlẹ̀ tí wọn náà máa dá padà fún pé òbò ẹ̀ dùn, mi dúró òbò yìí rí. Language yẹn ó ní nǹkan tó ń ṣe. Language yẹn ó máa ń jíjà kókó le dáadáa. Àbí o jẹ́ Ìgbò, o fẹ́ Ìgbò girl or o fẹ́ Ìgbò lady, tẹ́ pé the language tí Ìgbò máa ń sọ, nǹkan tó ń pe oko ní ilẹ̀ Ìgbò ló ń pè, nǹkan tó ń pe òbò nílẹ̀ Ìgbò ni wọ́n náà ń pè, ẹ̀dẹ̀jọ́ ń sọ fúnra yín ní Ìgbò. Tí ó ti yé yín, ó kàn déédéé wá jẹ́ kó wá lọ fẹ́ ẹni tí ò gbọ́ Ìgbò, tó yẹ pé òyìnbó nìkan ló gbọ́. Ó ṣeé ṣe kí oko má react dáadáa tó bá ń do irú èèyàn bẹ́ẹ̀. Tó bá dẹ̀ yẹ pé the only language to understand òun ni English, ẹni tó dẹ̀ ń do, ẹni tó pé English nìkan ló understand, ẹni bẹ́ẹ̀ ṣe ń gbé fúnra yín tó máa ní fuck me harder, your pussy ṣe kíníkan tí wọn náà dẹ̀ máa gbé my pussy sweet, are you enjoying it? Suddenly ẹ̀ wá gbọ́ra yín yé mọ́, ìwọ ń sọ òyìnbó, òun sọ Yorùbá, ìwọ ò gbọ́ Yorùbá, òun ò gbọ́ òyìnbó. Ṣé mọ̀ pé nǹkan tó máa wà ní bí wàá máa ṣe, ìwọ lè máa sọ pé fuck, kó máa sọ pé hush. Ṣé mọ̀ pé ìwọ lè máa sọ pé mò ń gbádùn òbò yìí, kó máa sọ pé hush. Kò wá registered nínú ọpọlọ débi tí irú nǹkan báyẹn máa jẹ́ kí oko le àbí kó ṣiṣẹ́ dáadáa. So language nígbà míì ó máa ń jẹ́ barrier fún oko láti le. Language nígbà míì ó máa ń jẹ́ kí, ó máa ń cause erectile dysfunction fún oko. Culture nígbà míì ní ìwọ tó bá jẹ́ pé ní ọ̀dọ̀ ẹ gẹ́gẹ́ bí obìnrin, ẹ kì í dédé ṣíralẹ̀ fún ọkùnrin, ẹ kì í dédé gbé súnmọ́ ọkùnrin, but nǹkan tí ọkùnrin wà tó ti wà used to, culture tó wà used to ni pé obìnrin máa wọ half pátá nínú ilé, half fẹ̀dílẹ̀. But lọ́dọ̀ tiyín ní culture tiyín ìbàjẹ́ ni, bẹ́ẹ̀ ni pé obìnrin ti jáwé ló ń ṣe, tó dẹ̀ pé
culture tí ọkùnrin ti used to, tí okó ẹ̀ ti used to, culture tó wà wild ni, but yìí wà soft. Ìwọ dẹ̀ ní tí òun ti jú, òun ṣe pé kíní jẹ́jì ní ẹ̀ ò tí ì mọ nǹkan kan. Irú nǹkan báyẹn lè affect okó ọkùnrin kó má ṣiṣẹ́. Tó bá ń dú ẹ, ó lè kọ̀ dú ẹ nítorí pé bóyá òbò ẹ jẹ́ tuntun. After some time ó máa sú. Òun ló fi fà á tẹ́ pé nígbà míì ọkùnrin á máa dó obìnrin lọ. Tí ò bá gbọ́ nǹkan tó ti wà used to láti máa gbọ́. Tí ò bá rí eré tó ti wà used to láti máa rí. Irú ọkùnrin bẹ́ẹ̀ ó kọ̀ lè máa dóbìnrin, okó akọ̀dédé rọ nínú òbò. Kò ní lè mọ́. Kò tiẹ̀ ní dà. Irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn ò kì í fábà dà. Okó wọn ò ní le débi tó máa dà. Gbogbo ìgbà tí wọn bá ti gbọ́ kíní yẹn, kíní sex yẹn máa wà boring sí okó yẹn débi wípé tó bá máa fi trust lẹ́ẹ̀mẹ́rin báyìí, á rọ. So fún ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ pé ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀, ẹ lọ wo language tí ọkọ yín understand. Kẹ̀dẹ̀ wo language tẹ́ ẹ̀ ń gbọ́ nísìn tẹ́ bá ń dóbò. Ẹ lọ wo bóyá Yorùbá lẹ̀ ń dó tẹ́lẹ̀ tẹ́ ti wá lọ ń fẹ́ Ìgbò tó jẹ́ pé the only language tí ọkọ understand tẹ́lẹ̀ látàárọ̀ ọjọ́ ayé yín Yorùbá ni. Ẹ kọ̀ déédé wá lọ fẹ́ Ìgbò àbí ẹ kọ̀ déédé wá lọ fẹ́ òyìnbó tí ẹ fi ń gbọ́ pé òbò ẹ dùn. Ṣé mò ń dùn ẹ dáadáa? Ò ń dùn mí dáadáa. Okó ẹ dùn. Ẹpọ̀n ẹ ń lù mí lábẹ́ fùrọ̀. Mo láì bó ṣe ń gbá sí. Ó yá gbá sí fún mi. Ṣó bò mí dùn? Ṣó tight? Tí ò gbọ́ yẹn mọ́, language yẹn ó lè cause erectile dysfunction. Jẹ́ pé the language tí ò gbọ́ kò gbọ́ mọ́. Culture ó lè cause ẹ̀. Jẹ́ pé culture tó wà used to mọ́ ni pé dé báyìí kò lálẹ̀ kò fẹ́ òbólẹ̀ fún ló dẹ̀ di pé wọ́n ṣe báyìí. Torí pé culture yóò fẹ́ kẹ́ máa túra lẹ́jù fún ọkùnrin. Ó lè cause barrier, ó dẹ̀ lè cause erectile dysfunction fún ọkùnrin. Ó dẹ̀ lè fa kọ́kùnrin má lè perform dáadáa kó yẹ pé láì kẹ́ tó fọ̀. Irú àwọn ọkùnrin yẹn ò kí ń dà gan. Okó wọn máa ń kú láàrin in the middle of dídó ni. Okó wọn máa ń lọlẹ̀ lójijì ni. But ọ̀pọ̀lọpọ̀ ò fúnra sí. Ẹ lọ wo ẹ̀yin tẹ́ ti fẹ́ Yorùbá rí, tẹ́ ti ní ohun tẹ́ ń jù síra yín rí, tẹ́ ti wá lọ change lọ fẹ́ lómi, ẹ lọ wo. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ shabarikolo.com. Ẹ lọ register ńbẹ̀. Ẹ má dẹ̀ gbàgbé ilẹ̀ Danabit. Ẹ pè mí. Ẹ má gbàgbé ilẹ̀ Danabit. Ẹ pè mí. Ẹ má dẹ̀ gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ta náà pa. Ẹ pè nọ́mbà yìí 07025313001 07025313001. Ẹ pè Ṣínà. Ẹ káàárọ̀.